Adédoyin Kúkọ̀yí lórúkọ mi, èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀ mọ́lẹ́pọ̀kọ̀ ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún, èmi lọmọ àròbí ọmọ àtòrì. Mo fi àsìkò yìí kí gbogbo yín káàbọ̀ sí orí ètò Gbajúmọ̀. Ètò tó jẹ́ pé a máa ń gbé gbogbo àwọn tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tí ìgbà ojúmọ́, àwọn òṣèré, àwọn òpanilẹ́rìn-ín, àwọn òǹkọrin, gbogbo àwọn tí wọ́n bá ń ṣe dáadáa nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò, àwọn ni wọ́n máa ń bá wa lálejò lórí ètò. Ìkan nínú wọn ni a gbé wá fún yín lénìí. Ọ̀nà púpọ̀ ni àlejò wa pín sí, bí wọ́n ṣe ń ṣe tíátà ni wọ́n ń kọrin. Mo dẹ̀ mọ̀ pé iṣẹ́ mi tún wà tí wọ́n máa fẹnu ara wọn sọ fún yín tí wọ́n tún yàn láàyò. Tálẹ́ni tá wá ń pèrè gan báyìí, ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò. Ó yá, àlejò mi. Kọ ijó látọ̀dọ̀ yín, ẹ jẹ́ kó ìṣe díẹ̀ nù. Ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ìmúra yín yìí, ẹ wò, mo nífẹ̀ẹ́ sí gidi gan ni. Títí alágbádá lẹ kó sí pẹ̀lú fìlà, kí là ń pè ìmúra yìí? Ìbílẹ̀ náà ni. Ìbílẹ̀ náà ni. Irú ẹ̀yin báyìí tẹ́ ẹ jẹ́ kí àwọn àṣà wa àti ṣe wa tẹ́ ẹ jẹ́ kó parẹ́ ni, a dẹ̀ nífẹ̀ẹ́ síbẹ̀. Ẹ kí àwọn olólùfẹ́ yín nílé. Ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko, ṣé dáadáa lẹ wà o, ṣé àlàáfíà ni mo bá yín o, ṣé ẹ wà òkè. Lórí ètò Gbajúmọ̀ la wà, ẹ máa bá wa ká lọ. Àmọ́ á dáa kí wọ́n mọ ẹni tá a ti gbà lálejò lénìí nípa dídárúkọ yín fún wọn àti bí tẹ́ ẹ ti ṣe kékeré, ọmọ ìlú wo ni yín, àwọn òwe wo lẹ kà? Orúkọ mi ni Bukunmi Oluwashina, ọmọ Èkìtì ni mí. Mo wá láti ìlú tí a pè orúkọ rẹ̀ ní Òkè Ìmẹ̀sí. Mo ka ìwé tí wọ́n ń pè ní secondary school and primary school ní Èkìtì State. Mo ní ìwé gíga mi tí wọ́n pè ní university ní Ilé-Ifẹ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, tí mo ti kẹ́kọ̀ọ́ nípa àwọn tó ń ṣeré orí ìtàgé, àwọn tó ń ṣe àwọn nǹkan tó bá jẹ́ nípa ká dá àwọn ènìyàn lára yá, tí àwọn olóyìnbó máa ń pè ní theatre art. Ọdún wo lẹ ṣe tán níléèwé gíga ti Ilé-Ifẹ̀? Mo ṣe tán láti 2015. Ṣé kí lẹ́yìn tẹ́ ẹ ṣe tán níléèwé gíga òun lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní òkúnkúndùn, àbí nígbà tí ẹ wà níléèwé ẹ ti ń kópa lọ́tùn lósì? Mo ti ń ṣe, kì í ṣe pé mo máa ń really lọ ṣe bẹ́ẹ̀ yẹn, but movie àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe, mo ṣe yẹn ní I shoot movie yẹn ní 2013. Mo ṣe wà níléèwé nígbà yẹn ni mo ti. Àwọn òbí yín ṣé òṣèré tíátà làwọn náà ni? Àwọn
àwọn òbí mi ò ṣe òṣèré tíátà, èmi nìkan ni mo máa kọ́kọ́ ṣe irú iṣẹ́ ní nínú ẹbí yín. Báwo ni wọ́n ṣe gbà á tọwọ́ tẹsẹ̀ sí? Ṣé ẹ kàn sọ fún wọn pé nǹkan tó wù mí kí n lọ kà léèwé gíga ni ọ̀dẹ̀ ni ó dà máa nìṣó, àbí ẹ ń láti gba àwẹ̀ àtàdúrà kí wọ́n tó gbà? Ọlọ́run bá mi ṣe pé Ọlọ́run fi àwọn òbí tí ó wà understanding, tí wọ́n máa ń gbọ́rọ̀ lẹ́nu ọmọ láti rò pé bóyá ká ṣe bẹ́ẹ̀ àbí ṣé ó wà òkè àbí kò wà òkè. Wọ́n dẹ̀ jẹ́ nǹkan tó yẹ pé wọ́n believe pé tó bá ti jẹ́ pé iṣẹ́ tó fẹ́ ṣe òfin fàyè gbà kò sì pa ọmọ làkejì lára, ó sì jẹ́ nǹkan tí ó yẹ pé èèyàn lè fi yangàn, why not if not? So gbogbo ọwọ́ ni àwọn òbí mi fi support mi láti ilẹ̀. Wọ́n ti mọ̀ pé nǹkan tí mo tiẹ̀ máa ṣe nìkan tí wọ́n ti rí láti ilẹ̀ láti ìgbà tí mo ṣe dàgbà. Kí ni àwọn nǹkan tẹ máa ń ṣe nígbà tí ẹ wà ní kékeré tó fèrè? Mo máa nífẹ̀ẹ́ sí kí n dúró síwájú jígí mirror kí kò máa ṣe oríṣiríṣi tó bá wù mí. Mo lè ṣe bàbá kí n tún ṣe ìyá kí n tún ṣọmọ, àti pé mo nífẹ̀ẹ́ sí orin kíkọ. So wọ́n ti mọ̀ pé tí ì bá kọrin bóyá mo máa lálàá gan-an nígbà tí mo kékeré pé àwọn ògògó àwọn Yínká Quadri pé wọ́n wá sílé wa, wọ́n máa mú mi lọ ṣe fíìmù. So ìgbàgbọ́ tí mo fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga ìyẹn yunifásitì, mo mú theatre arts as first and second choice. So wọ́n ti mọ̀ pé tí ì bá ṣe iṣẹ́ tí mo ṣe kò sí iṣẹ́ tí mo tún fẹ́ ṣe mọ́. Torí òun lẹ mú lákọ̀ọ́kọ́ àti lẹ́ẹ̀kejì, ìyẹn fi hàn yí pé bí ẹ ṣe nífẹ̀ẹ́ iṣẹ́ yìí tó. Nígbà tí ẹ wá parí iléèwé gíga tí ẹ wò pé ó yá iṣẹ́ yìí ó ti di nǹkan tí ẹ fẹ́ mú lókùnkúndùn, eré wo ni ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀? Kì í ṣe pé kẹkàn wá tún kópa nínú ẹ̀ lásán, èyí tí ẹ kópa nínú ẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá fi wò pé ojú tuntun lọmọdé yìí, ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe, tí ẹ̀yin náà mọ̀ ṣẹ́wọ̀n tó fi bẹ̀rẹ̀ sí gbà pé Bukunmi ti dé, Bukunmi ti dé, Bukunmi ti dé. Eré wo lẹ́kọ̀ọ́? Eré tí mo kọ́kọ́ kópa tí ó gbé mi jáde ó ní ayọ̀ mi tí mo ṣe fúnra mi, tí mo kópa gẹ́gẹ́ bí obìnrin afọ́jú kan báyìí. Eré tí mo kọ́kọ́ ṣe nìyẹn, òun làwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí ní pè mí fún iṣẹ́ àti pé inú eré yẹn náà ni mo ti kọ orin táwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní pè mí pé kí wọ́n máa kọ orin fún àwọn eré wọn. Ṣé ayọ̀ mi yẹn owó tí yín lẹ fi gbé jáde? Ìbéèrè méjì ni màá bi yín nídìí ẹ̀, torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ bá lẹ́nu iṣẹ́ yìí tọ́dẹ̀ tí ń ṣe é táyé ọ̀pọ̀lọpọ̀ mọ̀, wọn ò tí ì ní àǹfààní àbí oore ọ̀fẹ́ láti ní pé àwọn gbé iṣẹ́ títa lára àwọn jáde. Ẹ̀yin tó jẹ́ pé tẹ ìbẹ̀rẹ̀ yìí náà kò tí ì pẹ́, ìfọkànbalẹ̀ wo lẹ́ẹ̀wò tẹ́ fi wò pé kí ló dé èmi náà lè ṣe irú iṣẹ́ yìí? Ìyẹn kìíní. Ìkejì, ìtàn yẹn níbo ni ìmísí yẹn ló ti jáde? Talákọ̀ọ́kọ́ yẹn èmi àti pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹbí mi, ìyẹn dáàdì àti mọ́mì, ni mo fi lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àti pé ilé ayé yìí risk ni, oúnjẹ tá à ń jẹ risk, bá a ṣe ń jáde tá à ń wọlé risk ni. Tẹ́tẹ́ láyé. So èyí jẹ èyí ò jẹ, tó bá máa jẹ àjẹ náà ni. Nǹkan tó tún dá mi lójú tó fún mi ní courage àti ìfọkànbalẹ̀ láti ṣe eré yẹn síta ni pé ìtàn yẹn mo mọ̀ pé mi ò mọ̀ bí mo ṣe máa ṣe tí mo mọ̀ pé tó máa ná owó dáadáa tá a dẹ̀ gbé fún mákẹ́tà tó máa bá wa tàṣẹ́ yẹn dáadáa, mo mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ ṣe, Ọlọ́run máa fi àlùbáríkà sí. Dáàdì mi máa ń sọ kinní kan, k'Ọlọ́run fi ọ̀run kẹ́ wọn. Wọ́n máa sọ pé if you fail to plan, you plan to fail. So téèyàn tó bá fẹ́ ṣe nǹkan, tó bá farabalẹ̀ tó fi ṣètò, tó ti kọ story tó wà okay, ó ti plan pé okay kíbo láti lè ní issue, gbogbo ọ̀nà tẹ́tí lè ní problem ẹ ti di, kò sí fẹ́ ṣe Ọlọ́run máa fa àlùbáríkà sí. Níbo wá ni ìmísí ìtàn yẹn bo ló ti wá? Ṣé ìtàn tó ṣẹlẹ̀ sí ẹni tí ó súnmọ́ yín ni, àbí ẹ ra ìtàn yẹn? Mi ò ra ìtàn, mi fúnra mi mo kọ ìtàn. Kí ni mò ń rò? Mi ò mọ̀. Ọlọ́run ló fún mi kọ. Àti pé ara nǹkan tí mo kọ́ ní ilé ìwé náà ni. Àti anything that has to do with gbogbo nǹkan kí nǹkan tó bá ń ṣe pẹ̀lú eré ìtàgé àbí à ń kọ ìtàn àbí so gbogbo nǹkan tí mo ti kọ́ àti eléyìí tí ó ti wà ní
inú mi tẹ́lẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú àwọn nǹkan kan tí ojú náà ti rí kó gbogbo wọn papọ̀ àkànrò náà ó dẹ̀ wà bẹ́ẹ̀ àti pé tí máa ń kọ ìtàn mi ò kí ń tí máa kọ ìtàn mi sọ pé mo ti kọ ìtàn yìí tán ká wá lọ shoot mo lè fún ara mi ní bí oṣù mẹ́ta tí bá tún sùn tí bá jí mo lè rò pé mo fẹ́ change nǹkan mo fẹ́ yí nǹkan padà màá tún fi nǹkan báyìí sí mo tún lè jí lọ́jọ́ kejì títí tó bá ti wá dé stage pé ìtàn yìí ó ti wù mí báyìí màá ṣe wá sọ pé mo fẹ́ shoot fíìmù ìtàn yìí mo fẹ́ gbé jáde. mélòó lẹ ti wá fi owó ara yín gbé jáde látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀? mẹ́rin Ayọ̀mí Beautiful Song Rántí Mi HEY ó ti pé mẹ́rin. Ó ti pé mẹ́rin bẹ́ẹ̀ yẹn. Nínú gbogbo àwọn èyí tẹ́ ẹ dárúkọ yìí èwo lẹ nífẹ̀ẹ́ sí jù nínú wọn? Má sọ pé Ayọ̀mí torí ohun tí gbogbo èèyàn fi mọ̀ mí nìyẹn. Tí wọ́n fi mọ̀ yín nìyẹn. A dẹ̀ tún mọ̀ pé ẹ máa ń kọrin. Ṣé dandan ni kó jẹ́ pé ẹni tó bá lọ iléèwé tó lọ kọ́ṣẹ́ tíátà tó tún wá ń fi iṣẹ́ tíátà ṣiṣẹ́ ṣé ó dandan ni kó kọrin? Dandan kọ́ o. Orin mi àti iṣẹ́ eré orí ìtàgé mi ó dàbí ojú mi ọ̀tún àtòsí. Ṣé mọ̀ pé ó nídìí tọ́lọ́run fi fún wa méjèèjì Ọlọ́run tó fún wa méjèèjì mọ̀ pé a lè lo ẹyọ kan ṣùgbọ́n ó mọ̀ pé ìkan tún máa tún ṣe atọ́nà fún kejì. So tí n bá kọrin tí n bá ní pé kí n pa iṣẹ́ orin mi tí kí n fi lé ti oní eléré ìtàgé nìkan mi ò ní feel like pé mo complete ó wà dàbẹ́ ní pé part ara mi kan mo fi sílẹ̀ níbì kan so méjèèjì wọ́n jọ ń rìn papọ̀ ni mi ò lè kọrin ṣe máa sanwó fún mi. fáwọn olólùfẹ́ yín èmi ó dà bóyá kí n tún sọ ẹ kọrin díẹ̀ fáwọn olólùfẹ́ yín lé. You will stay with me, oh my dúró tì mí. Isn't that what you told me nínú ọ̀rọ̀ àjọsọ? Ìfẹ́ wa dàbí ayé wa dasán, ẹyẹ rẹ̀ dá mi ní gìtàn tún fò lọ. Ohun tí ó sọnù tára ayé wá kiri, àhágé asán ìmúlẹ̀ mọ́fọ́. Ká fi sí ẹ gbìyànjú ohun yẹn dùn. Ṣé ẹ ti ṣe àwo kankan jáde nípasẹ̀ ti orin kíkọ? Bẹ́ẹ̀ ni ilé tí màá kọ́kọ́ gbé jáde it was November last year 2017 easy jẹ́jẹ́ láyé gbà. Òun lẹ pé àkọlé àwo yẹn. Ẹlẹ́ẹ̀kejì ni eléyìí tí mo ṣe drop ní oṣù tá a wà yìí tí a pè àkọlé rẹ̀ ní sí wàhálà mi mo ìfẹ́ fún mi mo ìfẹ́ tábìtọ̀ fún yín ìṣá sí wàhálà. Ó yẹ kọ díẹ̀ fún mi nínú ìtí ẹ̀ṣẹ̀ ìgbéjáde nísìnyí. Ṣé máa jó sí? Ó yá tó bá ti jẹ́ nǹkan tí màá jó sí kí ló ṣe mí? Orin street ni o. Orin ìgboro ni ẹni tó jókòó síwájú yìí náà yá àgbòrò ni. Kàlẹ́wà kọ́lámbù lídà kọ́lám bébí tí náà máa rànjú excuse no touch my hobby. Bọ̀bọ̀ tó ń kúlé lórí yàrá mi ló sùn o. Yẹ́pà. And she don tell her friends say April be wedding o. She don go book all but it's none of my business. Sí wàhálà rẹpẹtẹ sí pàlàbà rẹkẹtẹ. Mo ti try for you. Ta lẹni tó darí orin tẹ́ gbé jáde? Unlimited LA ló darí ẹ̀. Àwọn ni wọ́n darí ẹ̀. Àwọn orin yẹn náà ẹ̀yin náà fúnra yín lè máa ń kọ wọ́n. Ni mo máa ń kọ gbogbo orin mi. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Ẹ jẹ́ ká jọ rìnrìn àjò lọ sí inú iṣẹ́ díẹ̀ tí àǹtí Bukunmi tí wọ́n ti ṣe rí. Ó yá. Kọ́lá, she loves you. Everybody knows. Go. Tó bá ti wà lé orúkọ ẹ̀ ló máa ń tẹ every time. Gbogbo èèyàn tó wà nínú ọmọ kò ti ní boyfriend ẹ̀. I never knew it was you. Where am I supposed to start from? Well, you know I don't love her. It's you I love. I know I'm a Daru. She's my sister. You le Daru now, Emiko. Kí ló ṣe tó ṣe báyìí? For good 3 years, I waited. At a stage, mo ti rò pé
only survived surgery. But despite all that, he didn't go nowhere. Eré yẹn ṣe títí yẹn rè. Èmi àti Mimi Sola Daniels lájọ yà. Ọdún wo ni yẹn lè yà yẹn? Ọdún yìí 2018 February. Òun lè ya iṣẹ́ ilé. Báwo ni àtẹ́wọ́gbà ẹ̀ ní ọdún? Wọ́n tẹ́wọ́gbà gan, especially online. Àti ìgbé síta sí DVD. Ìwọ̀nba tá ti gbé sí yẹn náà. Because ìgbà tí a fi sórí afẹ́fẹ́, ó wọ first trending movie online. So wọ́n tẹ́wọ́gbà gan. Irú eléyìí tí ẹ máa ń gbé sórí àtẹ ayélujára yìí, báwo ni ẹ ṣe ń rí owó yín lórí ẹ̀? Eléyìí tí a tà yìí, a tà fún alágbàtà ni. Àwọn ni wọ́n máa wá ṣètò bí wọ́n ṣe máa tà sí ọ̀tún sósì. Tí ọ̀nà tó bá wù wọ́n. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Àǹtí Bukunmi, abala ojú abẹ òun la fẹ́ wò báyìí. Títẹ̀yìn àti àwọn olólùfẹ́ yín ni o. Àwọn tó ní ìbéèrè wọn ní àwọn tí wọ́n dẹ̀ fẹ́ kí yín, àwọn náà wà ńbẹ̀. Ṣé yá ká sojú abẹ́ ń kò? Ẹ já sojú abẹ́ ń kò. Orúkọ mi ni Modúpẹ́ Ọláwàhab. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Bukunmi. Mo láì bó ṣe máa ń ṣeré, mo láì bó ṣe máa ń kọrin. Bọ̀ àwọn kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni pé báwo ló ṣe máa ń ṣeré afọ́jú yẹn? Tẹ́pọ̀ máa ṣe bíi pé ojú ẹ̀ ti fọ́ gọ̀ọ̀gọ̀ ẹjọ́. Ṣé ó ti fọ́jú rí ni? Àbí òun ló tiẹ̀ mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀? Tó bá jẹ́ pé òun ló mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ kó máa kọ̀ntínú o. Ọlọ́run á máa ràn án lọ́wọ́ o. Ọlọ́run á dẹ̀ máa fún ṣe. Alálùbáríkà o. Ṣé ó ti márì? Ṣé ó wà nílé ọkọ ni àbí báwo ni? Mo fẹ́ béèrè bẹ́ẹ̀. Tó bá yẹ pé ó wà nílé ọkọ kó máa ṣe dáadáa o. Mo láìkẹ́ gan. Orin ẹ̀ mo láìkẹ́. Mo dẹ̀ láìkẹ́ bóyá máa ń ṣe bóyá máa ń sunkún. Tó máa sunkún bíi pé bóyá òun bíi pé bóyá kan yẹn ṣẹlẹ̀ gangan. Mo láìkẹ́ gan. Ọlọ́run á máa ràn án lọ́wọ́. Ọlọ́run á máa fún ṣe. Àmín. Ó ga. Ẹ ti mọ̀ pé àwọn olólùfẹ́ yìí tí wọ́n ń bá yín bọ̀ láti ìgbà tó ti pẹ́ ni. Àmọ́ Ọlọ́run má jẹ́ arọ́rọ̀ fọ́ lójú rí. Àmín o. Báwo lẹ ṣe máa ń ṣe àwọn ipa tó máa ní kẹ́kọ̀ọ́ nínú àwọn eré tó jẹ́ pé tí àwọn tó wà nílé gan bá ń wò á máa dàbí ẹni pé ṣóòótọ́ ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan kan wà ní inú iṣẹ́ wa tó máa ń pè ní reality àti pé èèyàn fẹ́ act. Téèyàn bá ti ń ṣe eré orí ìtàgé tó bá ní role tó ní kó ṣe, tó bá ń ṣe bọ́n ṣe ní kó ṣe, kò ní jọ bíbà pé ó ń ṣe dáadáa. Àfi tó yẹ pé o ti rò nínú ọkàn pé o ò ṣe fíìmù, o ò act, kí ní ìṣẹ̀lẹ̀ sí ẹ lójú ayé ni. So téèyàn bá ti gbéra ẹ̀ wọnú reality yẹn, o ò ní rántí pé òun act mọ́. So tó máa sọ pé òkè báyìí kéèyàn act pé Bukunmi act pé bàbá ẹ̀ kú o wá ń sunkún. Mi ò lọ ask bí ẹni pé bàbá mi kú. Actually for that period bàbá mi ti kú ni. So ó máa easy fún mi láti ṣe nǹkan tí màá fẹ́ ṣe. I just take myself to the reality of things. So ó ló máa help me. Ó máa jẹ́ kó easy fún mi. Ẹ jẹ́ àpadà sójú abẹ́. Orúkọ mi ni Táyé. Mo sọ̀rọ̀ láti ìlú Èkó. Mo like eré tí Bukunmi máa ń ṣe. Ọlọ́run á túbọ̀ máa fún un ṣe. Ó máa ní tẹ̀síwájú lọ. Thank you. Àwọn olólùfẹ́ yín nìyẹn. Ẹ jẹ́ kí mi ti ẹ̀bí àǹtí Bukunmi. Ṣé adé orí ti wà? Ọlọ́run ládé orí wà for now. Mo tí aṣọ àlóde. Ṣé ó ṣeé ṣe kó jẹ́ ẹni tẹ́ ẹ máa fẹ́ á jẹ́ ẹni tó ń ṣe iṣẹ́ kan náà pẹ̀lú yín yálà nídìí iṣẹ́ tíátà ni àbí orin kíkọ? Ọlọ́run ló mọ kọ ìyàwó ọjọ́ náà. Ṣùgbọ́n mi ò lè sọ, mi ò mọ bọ́lá ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń rí yín lórí àtẹ ayélujára a máa ń rí pé ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ yín ní ọkùnrin àwọn bíi Brother Abdulateef àti Azeez ó dán mọ́rán dáadáa. Ṣé ká sọ pé ìfọ̀kànbalẹ̀ ó pọ̀ pẹ̀lú wọn ju ti àwọn ẹlẹ́gbẹ́ yín lóbìnrin lọ ni? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti ìgbà tí mo ti wà níléèwé ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ mo máa ń ní good relationship pẹ̀lú àwọn ọkùnrin. Most of àwọn ọ̀rẹ́ mi ọkùnrin ni wọ́n. Àti pé àwọn tí ẹ dárúkọ yẹn oníṣẹ́ kan tá a jọ ṣe papọ̀ tí wọ́n pe àkọlé ẹ̀ ní A.
ká tó jọ ṣiṣẹ́ yẹn ìgbà tí mo pè wọ́n fúnṣẹ́ yẹn wọ́n ṣe bá mi gbárùkù tí tá ṣe jọ ṣe gbogbo ẹ̀ pẹ̀lú post production gan inú mi dùn so láti gbà yẹn iṣẹ́ tá bá fẹ́ ṣe àjọ máa ń sọ̀rọ̀ lórí iṣẹ́ wa so bíbà pé a di ọ̀rẹ́ lẹ́nu iṣẹ́ anytime tí wọ́n dẹ̀ ti pè wọ́n síṣẹ́ wọ́n máa ń bá mi farabalẹ̀ ṣe dáadáa òun ló fi jẹ́ pé iṣẹ́ wa máa rọ̀ iṣẹ́ tá bá ti jọ wà papọ̀ máa ń rọ̀ mí lọ́rùn gan ẹ dẹ̀ mọ̀ pé ibi tí èèyàn bá ti ọlọ́run máa ti fi ọ̀rọ̀ èèyàn sí èèyàn náà máa. kí lèèyàn tún wá káàkiri tí ẹ bá máa múra kí ni àwọn nǹkan tí ẹ máa ń wò láti wò pé irú nǹkan báyìí ni mo fẹ́ wọ̀ irú nǹkan báyìí ni mo fẹ́ wọ̀. mi ò sábà múra náà bẹ́ẹ̀ yẹn náà lọ títí ṣùgbọ́n tó yẹ pé mo fẹ́ jáde tó yẹ pé ibi tí oríṣiríṣi àwọn èèyàn wà níbẹ̀ mo máa ń ro ibi tí mo máa jókòó sí ló máa determine nǹkan tí mo fẹ́ wọ̀ àti bí ó ṣe máa rọ̀ mí lọ́rùn sí bí mo ṣe wà ibà mi sábà lọ sí fún ó wà ń bẹ̀ torí pé mi ò like gèlè wọ́n máa gbé gèlè lé mi lórí ó máa ń ní mi lára so tí máa lọ sí fún ó wà ń bẹ̀ tí máa ń pè ó wà ń bẹ̀ tí mo lọ yìí ó wà ń bẹ̀ tí mo lè wọṣọ tó wù mí lọ ní tó yẹ pé àwọn tó bá wà ń bẹ̀ wọ́n ní máa kọ́ kí lè lè kó sí báyìí mo lè lọ pé mo kàn wọ́n nǹkan tó wù mí mo kàn so ibi tí bá ń lọ bí orí nǹkan ṣe máa rọ̀ mí lọ́rùn sí mo ṣe máa mú aṣọ tí mo fẹ́ wọ̀. ẹ fẹ́ wọ̀ àwọn wo ni ó wù yín láti bá kópa nínú eré àmọ́ tí àǹfààní ẹ̀ ò tí yọ. Genevieve Naji àwọn nìkan. àwọn nìkan ní ti tiwa ńkọ́. gbogbo wọn náà mo ti bá ṣeré láti jọ ṣiṣẹ́. ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ Bukunmi ṣé ẹ̀yin ní nǹkan míì tí ẹ fẹ́ bí wọ́n nọ́mbà kan hàn lọ́wọ́lọ́wọ́ báyẹn ní ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. alright gbé fún ẹ lò àwa yìí kí ló ṣẹlẹ̀ any question of the day oya hit me alright bọ̀dá Ṣákì ló sọ̀rọ̀ ètò yín ni mo wà Gbajúmọ̀ ó yẹ yín gbogbo ìbéèrè kí ìbéèrè tẹ bá ní fún wa ní kẹ́ máa béèrè lórí Gbajúmọ̀ a máa dá yín lóhùn ó yẹ yín ẹ má lọ gọ ẹ má lọ sẹ́ńtì máa mọ́kọ̀ ẹ má lọ kọ́ pajá lọ́bọ̀ fún yín ó yẹ dog is a meat fish is not a meat fish is a fish ó yẹ hello don't touch it die tẹ bá lọ fọwọ́ kan inú á gbé yín o ẹ má pa TV thank you. Àǹtí Bukunmi ẹ̀yin tí ẹ mọ orin kọ ẹ ní láti gbọ́ èdè Yorùbá dáadáa àti pé ibi tẹ́ ẹ tiẹ̀ ti wá ìjìnlẹ̀ èdè Yorùbá òun ni wọ́n máa ń sọ ń bẹ̀. èdè Yorùbá jìn gan-an. ó jìn ó tọ́ ni ìgbàgbọ́ tiwa tiẹ̀ ni wípé kò sí èèyàn kan tó mọ Yorùbá tán. bẹ́ẹ̀ ni. níbi títí ibi tẹ́ ẹ mọ̀dé ní tẹlòmíì ti bẹ̀rẹ̀ àmọ́ láti lè máa dára wa lẹ́kọ̀ọ́ nípa èdè wa yìí nítorí a fẹ́ kó parẹ́ a dẹ̀ fẹ́ kó parun òun ni a ṣe gbé abala tá a fẹ́ wọ̀ yìí la ṣe gbé kalẹ̀ èyí tá à ń pè ní abala ṣó láyà. Àǹtí Bukunmi ṣé ẹ láyà. mo ní. ẹni ṣùkú tó wà níwájú wa yìí ìbéèrè 10 ló wà ń bẹ̀ ẹ mú 3 tí tó wù yín látọkàn yín ẹ̀yin ṣáà mú kémi bí yín ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ àwọn olólùfẹ́ yín lóhùn lé ó yá. bó jẹ́ mẹ́rin náà lẹ kó mẹ́rẹ̀ẹ̀rin ni máa béèrè lọ́wọ́ yín. orí ìláyà tó yẹn náà. ìbéèrè ìkeje tó jẹ́ àkọ́kọ́ kí ni orúkọ àti bàbà tí àwọn ọdẹ máa ń yan ẹran lórí ẹ̀. mi ò mọ̀. ẹ má jẹ́ kí n waste time mi ò mọ̀. ẹ tí ẹ kàn tí ẹ fẹ́ gbà mí lákòókò rárá. mi ò fẹ́ gbà mí lákòókò. ẹ mọ̀ òun ni wọ́n ń pè ní àtàn ẹran. àtàn ẹran. àtàn ẹran òun ni àti bàbà tí wọ́n máa ń yan ẹran ṣé lórí ẹ̀. same thing yẹn náà fi máa yan kí ni àwọn àgbàdo àwọn gbogbo àwọn ọdẹ gangan ni wọ́n máa ń lo ilé láti fi yan ẹran tí wọ́n bá ní wọ́n lọ ìgbẹ́ ọdẹ òun ni wọ́n máa ń lò tí wọ́n máa fi yan ẹran. ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkejì irúfẹ́ ẹranko wo ni Yorùbá ń pè ní túùpù. wàlẹ́ mi ò gbọ́ Yorùbá. níbo mi wọ́n máa ń pè ní túrùkù. mo ò gbọ́ túrùkù rí mi ò gbọ́ túùpù rí. débi pé tí ẹ máa gbọ́ túùpù. mi ò gbọ́ rí. nǹkan tẹ́ dẹ̀ mọ̀ ni
nǹkan tẹ́ mọ ẹranko yẹn ó ní í ṣe pẹ̀lú dọ̀tí. ẹlẹ́dẹ̀. ẹlẹ́dẹ̀ àmọ́ kì í ṣe ẹlẹ́dẹ̀ lásán ẹlẹ́dẹ̀ ẹ̀gàn àbí ẹlẹ́dẹ̀ igbó òun ni wọ́n ń pè ní túùpù àmọ́ ó fẹ́ jọ ẹlẹ́dẹ̀ ilé. ìbéèrè ìkẹsàn-án tó jẹ́ ìkẹta kí ni orúkọ àrẹ̀mọ Ṣàngó? ẹ ṣáà mọ àwọn tí wọ́n ń pè ní àrẹ̀mọ. first ọmọ àkọ́kọ́. ọkùnrin. ẹ ti gbọ́ rí ṣá? má ti gbọ́ rí. Jàkútà òun ni àrẹ̀mọ Ṣàngó. kí ni nǹkan tẹ́ ẹ lérò nípa abala iná àti Bukunmi? ó tún mú ìmọ̀ kún ìmọ̀ wá ní èdè Yorùbá. Jàkútà yẹn ṣé Ọya ni àbí ìyá. òun ni ọmọ ọkùnrin àkọ́kọ́ tí Ṣàngó kọ́kọ́ bí. ṣùgbọ́n wọn sọ ẹni tó bí. ẹni tó bí fún wọn sọ ọ̀tọ̀ yẹn fún wa àmọ́ kì í ṣe Ọya ló bí fún wọn ti ní ìyàwó kí wọ́n tó fẹ́ Ọya àmọ́ ọmọ àkọ́bí ọkùnrin ti Ṣàngó òun ni Jàkútà bẹ́ẹ̀ ni. ṣe gan. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run inú tèmi dùn pé ẹ tún béèrè nítorí pé kí ni ẹ fẹ́ mọ ìmọ̀ kún ìmọ̀ ṣe. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ẹni tó bá ń kọrin bíi tiyín ó ń láti máa mọ bí wọ́n ṣe ń fi ẹsẹ̀ rájò kí ló dé tẹ́ wá ń wòkè mo ti rí àwọn iṣẹ́ tẹ́ ẹ ṣe lọ́lọ́kan òjọ̀kan tẹ́ ẹ jó dáadáa níbẹ̀. ká tiẹ̀ tó wá bọ́ sí abala ijó yẹn mo fẹ́ kẹ́ tún kọrin fún mi. bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ́ yàn láàyò ni kò tí àsìkò ojú ò tí ìyá orin ni mo fẹ́ gbọ́. orin mo fẹ́ kọ fún yín báyìí o orin mo la fẹ́ kọ sí gbẹ̀du o. orin ìfẹ́ ẹ kọrin ìfẹ́ fún mi. Like a dream, I met you here by my side a few years ago. Mo nájà ìfẹ́ títí n kò ríra. I keep knocking on your door so I wouldn't get a green light, so I wouldn't go. Ó ní nǹkan tí mo ń kan rẹ̀ ń orí gbà. Maybe stay. Oh, stay with me tonight. Jẹ́ ká fi síbẹ̀ yẹn. Jẹ́ kí n jó. ẹ ti gbìyànjú. Ṣé kankan nínú ipò wo lẹ wà nínú ẹbí gan? Ọmọ àbí kẹta. Ìkẹta ni. Ṣé kankan nínú àwọn ẹ̀gbọ́n àbí àwọn àbúrò yín ṣé àwọn náà ń tọ ipasẹ̀ iṣẹ́ tẹ́ yàn láàyò? Kò sí ẹni kankan. Ṣùgbọ́n náà pé last born wa ẹni tán bí last born ní Yorùbá last born. Àbíkẹ́yìn. Àbíkẹ́yìn. Ó dà ń pé ó fẹ́ràn ìpasẹ̀ yín ó máa sọ pé ó máa ṣeré orí ìtàgé. ó máa ṣeré orí ìtàgé. abala Gbajúmọ̀ ń jó òun ló kàn ní ìsìn. ẹ bá a gbóhùn sókè èmi àti àǹtí Bukunmi fẹ́ jó. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ pẹ̀lẹ́ ijó yẹn ta lẹni tó kọrin yẹn náà. Yínká Ayéfẹ́lẹ́. Yínká Ayéfẹ́lẹ́ kí ni wọ́n pe àkọlé àwo yẹn.
Fulfillment. Ṣé fulfillment ni? Gratitude. Fulfillment. Ah. Mo rántí mọ́. Aspiration. Aspiration. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó ń ṣiṣẹ́ dáadáa tí ayé dẹ̀ ń tẹ́wọ́ gbà lọ́tún lọ́sì nílé lóko àti lẹ́yìn odi. Ọ̀rọ̀ ìyànjú wo lẹ ní fún àwọn tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe? Ọ̀rọ̀ ìyànjú tí màá gbà yín ni pé ẹ má jẹ́ kí ẹnikẹ́ni sọ fún yín pé ẹ ò lè ṣe ohunkóhun tó bá wù yín lọ́kàn láti ṣe. Ohun tí ẹ kàn máa ṣe ni pé ẹ máa fi àdúrà tì í. Ẹ dẹ̀ máa ní ìgbàgbọ́ pé bó ti lè wù kí oòrùn kó mú tó nígbà míì sọ́mọ̀ dúdú díẹ̀ máa wà. So tẹ bá ti lè ní kí ló máa ń pe courage ní Yorùbá, tẹ bá ti lè ní àyà láti dojúkọ ohunkóhun tó bá fẹ́ dá yín dúró lọ́nà, by the time tẹ máa fi débi tẹ wà yẹn ẹ ti máa ní ìgboyà àti agbára láti ṣe ohunkóhun tẹ bá fẹ́ ṣe. So don't let anybody put a stop to what you are here to start. Ẹ nígbàgbọ́ nínú ara yín pé ẹ máa lè ṣe. Bó sí problem ṣe lè pọ̀ tó, tẹ bá ti ní mind yín pé ẹ máa ṣe ni. Àti pé ẹ má máa sọ púpọ̀ jù nípa nǹkan tẹ fẹ́ ṣe fún yàn. Torí pé tí ẹ bá ti ń sọ jù, ọkàn yín ò ní máa rán yín létí. Ṣùgbọ́n tẹ́ pé inú yín ló wà, ó máa rán yín létí pé ẹ tí ì ṣe kíní. Ṣùgbọ́n tẹ́ bá ti sọ ẹ rí táyé sọ pé mo fẹ́ máa ṣe fíìmù, mo fẹ́ máa táṣọ̀, ẹnu lẹ máa fi tà títí ó lè jẹ́ pé ẹnìyẹn náà lè máa fi tà. Ṣùgbọ́n tẹ́ pé ọkàn lẹ́ni sí tẹ́ ń bá ara yín sọ, tẹ́ ń bọ́ lọ́hùn sọ, tẹ́ dẹ̀ ń ṣiṣẹ́, tẹ́ ń ṣiṣẹ́ tó wọ̀sẹ̀. Ọjọ́ kan Ọlọ́run máa gbàdúrà gbogbo wa. Ẹ ṣáà máa jẹ́ ká máa láforítì. Ká máa láforítì. Ẹ ṣé gan ni ọ̀rọ̀ ìyànjú tí ẹ ti gbà wọ́n yẹn èmi nífẹ̀ẹ́ sí. Láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò Gbajúmọ̀, wọ́n ní ká fún yín lẹ́bùn. Alabaster box, àwọn tí wọ́n ń ṣe ohun ẹ̀ṣọ́ lóríṣiríṣi, àwọn náà ní ká fún yín lẹ́bùn. Dúpẹ́ Cosmetics and Spa, àwọn náà ní ká fún yín lẹ́bùn. Nafcab Enterprises, àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. Ẹ ṣé o, ṣé mo máa dẹ́kun lé wọn. Ẹ ṣé gan, iléeṣẹ́ yín ò ní jóná, gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́ lé a máa yọrí sí rere o. Ẹ ṣé gan, mo really appreciate. Ẹ ṣé gan, thank you very much. Ẹ ṣé gan. Ẹ ṣé gan ni tí a pè yín tẹ́ ẹ jẹ́ wa níhò. Ilé tiwa tó lọ báyìí, Adédoyin Kúkọ̀yí, mo fẹ́ máa fi àsìkò yìí dágbére wípé ayọ̀, ìdùnnú àti àlàáfíà tí a fẹ́ fi yín sílẹ̀ ní òun náà la tún máa rí yín ní ọjọ́ mi, ọjọ́ rẹ̀ láyọ̀.